báyé ṣe ń lọ kálukú náà ni ọwọ́ rẹ̀ ń kú sí pẹ̀lú àwọn iṣẹ́ ojúlówó tí èèyàn jẹ gbèsè àti ṣe ẹ̀mí kì í máa jìnnà sí ara wọn yóò máa pàdé nínú ìfẹ́ nínú ẹ̀sìn nínú àjọṣe rere ipò tí àwọn bàbá wà tọ́lọ́wọ́n bá kádàrá ọlọ́wọ́n bá fi wọ́n sí ipò aṣíwájú ní sàkáání wa báyìí lẹ́yìn Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilory aṣíwájú rẹ̀ pọ̀ ṣùgbọ́n a máa ní ìwòye sí jùra wọn lọ kìí ṣe àwọn ní àkọ́kọ́ ọmọ kí o Mọ̀lánà Sheikh Adam èyàn lè jẹ́ àkọ́kọ́ ní àkókò kó jẹ́ kó ti débẹ̀ gẹ́gẹ́ bá bá fi àkókò ká ta ló kọ́kọ́ dé wọ́n wà dá ọkọ̀ pé lágbájá ló kọ́kọ́ débẹ̀ tàwa lọ̀rọ̀ wá yẹra wa jù tíṣẹ́ wá wọnú ara wọn tí ìdúnímọ̀ àti ìbánilòpọ̀ tó tún wá jìdò dáadáa tó dúró tó fẹsẹ̀ múlẹ̀ yóò wọ́n fẹ́ dàbí pé kápẹ́ ní yẹn làgbà àbóhùn làkọ́kọ́ tó ṣáájú àkókò náà débẹ̀ onírúpò tí bàbá wa Mọ̀lánà Sheikh Mashood Al-Amir Al-Ketuwi bẹ̀rẹ̀ Mọ̀lánà Sheikh Adam Abdullahi Al-Ilory tí Mọ̀lánà Sheikh Adam tó wá lè fi pé Mọ̀lánà Sheikh Mashood Al-Ketuwi wípé ẹ̀yin Mudarrisul Awwal ní Markaz Ta'lim Al-Awwalu agbanitúmọ̀ rẹ̀ nínú àwọn ọ̀túnmọ̀ tí ń bẹ fún àwàlíyà àgbà mẹ́mẹ́ àgbà lẹ́yìn ìyẹn nínú tọ́pọ̀lọpọ̀ òtúmọ̀ tá a bá sọ wípé ẹni tó ń bẹ ní ipò àjà ṣáájú níbi iṣẹ́ Markaz bàbá wa Mashood Jibril Al-Amir Al-Ketuwi níbi tí bàbá dúró sí ẹwù Sheikh Adam àjọ ṣe Mọ̀lánà Sheikh Adam pẹ̀lú àwọn bàbá wa àgbà ibẹ̀ yẹn gangan làwa náà wà ibẹ̀ ni Mọ̀lánà Sheikh Tawban Adam Abdullahi Al-Ilory ibẹ̀ la dúró sí àpẹ Sheikh Adam ní màláíkà o a sì pọ́nà wọn bá ní wọ́n a sì ní pé wọ́n méjèèjì láyéláyé kódà a ní pé wọ́n láti nábì ṣùgbọ́n àfáà ni wọ́n tí wọ́n sì já aṣáájú àgbà níbi ìjà àfáà ẹ̀ wọ́n lọ́hun tí wọ́n ní kí wọ́n ṣáájú bí ti ṣe dáadáa Ọlọ́run sì fi wọ́n ṣe kò ń dé oore rẹ̀ bá a ṣe lè fi bàbá lọ́lọ́run táà fi bàbá màláíkà táà sì fi bàbá láti nábì a lè pẹ̀lú mí náà lọ́lọ́run àbánidẹ́gbà fún màláíkà ní gbogbo àwọn àfáà tí wọ́n tẹ̀lé wọn ṣùgbọ́n ní bá ṣáájú ẹni tọ́nà bá fi ṣe kò ń gé oore rẹ̀ àwa náà ó máa júbà rẹ̀ lórí pọ́nà wọn bá fi ṣe kò ń gé ìdá ṣáájú àtòrí Ọlọ́run ọba irú ìyẹn ìlàṣepọ̀ tí bẹ láàrin Mọ̀lánà Sheikh Tawban àti bàbá wa àgbà Amir Al-Ketuwi bàbá ò lè sopọ̀ mẹ́nì kankan láyé lórí ọ̀tẹ̀ àti ìbàjẹ́ láti bàtán náà tí ní káwọn bàbá ó gbọ́n kí ọba sì lájú bàbá ò ní sopọ̀ pẹ̀lẹ́ nìkan lórí ọ̀tẹ̀ àti ìbàjẹ́ bàbá ń sọ ilé ìfọwọ́ tàbí ọmọ ilé kéwú
èyí tọ́rọ̀ wá yẹ́rù wa wọ́n lè gbé ìgbékúgbèrè lọ́wọ́ àwọn èèyàn burúkú tí wọ́n máa ṣe bí kásán péyàn rẹ̀ ni wọ́n àwọn òpùrọ́ wọ́n wọ́n máa ṣe bí ìpolóòtọ́ ni wọ́n gbogbo ẹni bá ti yẹ níbi táwọn bàbá mọ̀ lára sí tàbá ní kúrósì yìí ó ti sọnù wọ́n ti sọnù gbogbo ẹni bá ti yẹ níbi tí mọ̀ lára sí tàbá Adam Abdullahi lórí kúrósì yìí gbogbo wọn pátá wọ́n ti sọnù àwọn ọ̀kan tí wọ́n sọnù láti àtètèkọ́ṣe wọ́n tí wọ́n kọ́ ẹlòmí wọ́n kó wọn sọnù ohun tí bàbá wa mọ̀ lára sí tàbá ń sọ yìí àwọn kan náà ti rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n rí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ wọ́n sì dúró lórí bẹ́ẹ̀ tẹ́lẹ̀ Sheikh Mashood Darul Awwal Ya Ulimati alayka salamu ya Ulimati bima lilitali shaykhina Safwati kazalika Adamu Zuriwati. Àfáwà kan láwọn bàbá láwọn pẹ̀lẹ́nu rẹ̀ bàbá láwọn orin náà tẹ́lẹ̀ àsìkò tọ́ lórí ilé ìkó sọ yìí gbà tó yá àfáwà lọ U-turn lábúlé Ẹ̀gbá ìfìkọ́gbẹ̀ lábúlé Ẹ̀gbá tá ń pè U-turn ọ̀wá rí Mọ̀ṣúùdù mọ́ kọ̀wá rí Mọ̀ṣúùdù ní Mọ̀ṣúùdù Sheikh mọ́ ó dẹ̀ mọ̀ pé mẹ́rin tó ń fi ṣe mọ́sálù àlá tẹ́lẹ̀ ó máa sọ pé ṣé o Mọ̀ṣúùdù ni bàbá wò lára sí sábà láwọn òfin wọ́n ṣe mọ́sálù àlá ojú bàbá ní ìlú ṣe òun sọ yìí gẹ́gẹ́ bẹ́ẹ̀ náà bàbá tí mọ́ sọ lẹ́yìn Sheikh Ádámọ̀ orí mọ́sálù àlá bàbá wò lára sí sábà láti bàbá mẹ́jọ Sheikh Ádámọ̀ nínú ọ̀rọ̀ dáwà yìí o tó bá dọ̀rọ̀ míì bàbá yẹn láwọn fẹ́ sọ Thomas Edison bàbá ti sọ fún wa pé àwọn tó ń fi ṣe mọ́sálù àlá ni Mọ̀lánà sí Ádámọ̀ àwọn náà sì sọ àwọn tó ń ṣe mọ́sálù àlá fún wa wọ́n dárúkọ Abbas Mahmood Akad Ghazali Sayuti títí bàbá Mọ̀lánà sí Ádámọ̀ ṣùgbọ́n sí Ádámọ̀ òun Mọ̀lánà sí Tauban Adam Abdullahi lórí fi ṣe mọ́sálù àlá tí wọ́n ẹ̀dọ́ ní ìyá Mọ̀ṣúùdù ya kúrú wà tí ṣùgbọ́n ní tó ní Mọ̀ṣúùdù ìwé gbogbo síwájú tí mo wò ìkọ̀kọ̀ lórí ó ní pé tí bàbá bá dúró ṣé Mọ̀ṣúùdù wá dúró sí lẹ́gbẹ̀ẹ́ Ọlọ́run ní pé tí Mọ̀lánà sí Ádámọ̀ bá dúró ṣé Mọ̀ṣúùdù wà lẹ́gbẹ̀ẹ́ wọn lóhun wà lọ́mọ kéwú nígbà tó ń gbé tó kọ́ ní yẹn bẹ́ lọ́wọ́ kéwú ìgbà tóun wà lọ́mọ kéwú ìmọ̀ rí ṣé Mọ̀ṣúùdù lẹ́gbẹ̀ẹ́ Sheikh Adam òun náà kó máa dúró sẹ́gbẹ̀ẹ́ Sheikh Adam bóhun ti máa rí wọn gbà tó wà lọ́mọ kéwú òun náà kóhun náà máa dúró sẹ́gbẹ̀ẹ́ Sheikh Ádámọ̀ kó máa bá wọn tú kéwú kóhun máa tú kéwú kó máa bá wọn já kéwú kóhun bá rán wà sí ìbá pé Mọ̀ṣúùdù kí ọba máa pé Mọ̀ṣúùdù alọ́kùnrin tó dáre dáwọn lóhùn ká máa pé òun náà máa máa pé òun náà bẹ́ẹ̀ àdúrà rẹ̀ sígbà òun náà di ẹnìkejì òun náà rẹ̀ ní kejì rẹ̀ ọ̀tún àlàáfíà ọsọ pọ̀ ọ̀tún àlàáfíà òun tó sọ bẹ́ẹ̀ kájú àgbà òun tó sọ bẹ́ẹ̀ tájú àwa gbà ó wá ní pé orin tó pa owó jẹ ó wá ní kó ní tó kọ́ owó jẹ kò dáa kéèyàn ó ṣe nǹkan tó dáa kéèyàn ti wo ibi tí ó bá dúró sí ó sì wá mọ̀ pé àyè òtítọ́ ni ibi tó ń dúró sí ẹ̀ kó wá dúró lórí òótọ́ ẹ̀ tí dọ̀dọ̀ Ọlọ́run Rabbuna Allahu summa istaqamu. Àwọn tí wọ́n lọ́wọ́ ọba lọ́lúwà àwọn wọ́n ti dúró lórí òótọ́ yẹn bẹ́ẹ̀ wọ́n lọ́wọ́ ọba náà lọ́wọ́ ọba àwọn. Tatanazzalu alayhimul malaikatu alla takhafu wa la tahzanu. Fil jannati allati kuntum. Ọlọ́wọ́ bá ṣe láti ohun fún ọ. Àwọn olóòtítọ́ tí wọ́n dúró lórí òṣùpọ̀ wọn lọ́wọ́ bá ròyìn. Bàbá ló
rí lára àwọn tó fi fà wọ́n mọ́ra. Mọ̀lánà Sheikh Ádámọ̀ ni wọ́n rí tí wọ́n lára Mọ̀lánà Sheikh Mọ̀ṣúrù tí wọ́n fi fà wọ́n mọ́ra. Torí pé tẹ́ Sheikh Ádámọ̀ lọ́rùn bẹ́ẹ̀. Gbàtẹ́gbèrègbè tẹ́gbèrègbè. Bàbá náà wá rí pé tó ní ìpìlẹ̀. Àwọn náà wá rí pé tó ní ìpìlẹ̀ ni wọ́n. Tó ní bíbí. Tó sì ní títọ́. Ọlọ́run sì ṣàánú wọn. Alhamdulillah. Àmì ẹ̀rọ sì ń sọ̀rọ̀ báyìí. Alhamdulillah. Kò sì ní yí padà. Àmín. Ọlọ́run ní ẹ̀kọ́ padà sí kó. Àmín. Ara àánú yẹn náà. Ní ìkàlẹ̀ tí wọ́n bá ní yẹn. Ìkàlẹ̀ yẹn ó yẹ kí ó ṣe ojú onílàáká ìlọ́yìn. Ìkàlẹ̀ yẹn ó yẹ kó ṣe ojú onílàáká ìlọ́yìn. Ọlọ́run ṣe eléyìí. Ọlọ́run ṣe eléyìí. Gbogbo ẹni tó bá dẹ̀ nífẹ̀ẹ́ Sheikh Adam. Gbogbo ẹni tó dẹ̀ nífẹ̀ẹ́ Sheikh Adam. Ó yẹ kí wọ́n bá Sheikh Adam dúpẹ́ lára wọn. Ó yẹ kí wọ́n bá Sheikh Adam dúpẹ́ lára wọn. Fẹ́nu àwọn ọmọ tí ó Sheikh Adam. Nínú àwọn olùtẹ̀lé Sheikh Adam. Ọlọ́run bá ṣe àdúgbò eléyìí fún. Nínú àwọn tí wọ́n bá wà tí wọ́n bá gbé lọ́wọ́ pẹ̀lú Sheikh Adam Ọlọ́run bá ṣe àdúgbò eléyìí fún. Ó yẹ kó ṣojú onílàáká ìlọ́yìn kó sì mọ̀ pé kó bá Sheikh Adam dúpẹ́. Ọ̀kan náà aṣíwájú nínú ọmọ kéwú. Ọlọ́run ní kó ń lò ní kalẹ̀. Ó wá ní kọlu kọ́ ọ pẹ̀lú Sheikh Adam. Àwọn èèyàn wá nífẹ̀ẹ́ Sheikh. Àwọn èèyàn wá nífẹ̀ẹ́ Sheikh Adam. Wọ́n tara dúpọ̀ ní kọlu kọ́ ọ. Wọ́n ṣépè fún. Wọ́n fẹ́ bá tiẹ̀ jẹ́. Ṣé ò ní rárá o? Ẹ má ṣe bẹ́ẹ̀. Ẹ má ṣe bẹ́ẹ̀. Gbogbo ọlọ́tọ́lọ́ wọn bá dá yẹn. Bí ò bá tiẹ̀ wá rántí wa, tí ò ṣe déédéé sí wa, tí ò ṣe dáadáa. Àrọ̀ ọ̀la wa náà ni. Tó bá jẹ́ pé àwọn ìran èmi. Àwọn kiri yó. Àtàwọn kọrin yó. Àti àwọn. Ayyakumullah. Lọ́wọ́ bá ṣerú fẹ́ fún. Ìṣàrà Àwọn náà máa ń nàjà pé kì í fa sára wa. Kí ló dé tí ò bá jẹ́ tiwa? Àdúrà ni ẹ ṣe fún.